Àṣírí tú, èyí lohun táwọn aláṣẹ Ọsibitu tí wọ́n gbé Mohbad lọ sọ. Ní báyìí, ilé ìwòsàn aládàáni Paris Medcare Hospital tí òkìkí rẹ̀ kàn síta pé ibẹ̀ ni ọ̀dọ́mọdé olórin ilẹ̀ wa ní ìlérí olúwa Ọládìméjì Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn tún mọ̀ sí Mohbad tó jáde láyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí kú sí ti sọ̀rọ̀ nípa ikú Mohbad. Wọ́n ní kì í ṣe ọ̀dọ̀ àwọn olórin náà dákẹ́ sí, ó ti dolóògbé kí wọ́n tó gbé dé ọ̀dọ̀ àwọn rárá. Nínú àtẹ̀jáde kan táwọn aláṣẹ àti olùdarí ilé ìwòsàn náà fi léde lọ́jọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé òkú olóògbé náà ni wọ́n gbé wá sọ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ náà tún ni pé kì í ṣe nọ́ọ̀sì Ọsibitu àwọn ló gún Mohbad lábẹ́rẹ́. Àtẹ̀jáde náà lọ báyìí: nígbà tí a ṣe àyẹ̀wò àwọn àkọsílẹ̀ wa, a rí i pé déédé aago 4:30 ìrọ̀lẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni wọ́n gbé bọ̀rọ̀gidi ara ọ̀gbẹ́ni ìlérí olúwa Ọládìméjì Alọ́ba tí ọ̀pọ̀ tún mọ̀ sí Mohbad wọnú ọgbà ilé ìwòsàn wa. Àwọn òṣìṣẹ́ elétò ìlera wa sì bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láti tọ́jú rẹ̀, àmọ́ a rí i pé kò sí ẹ̀mí mọ́ lára rẹ̀, ọkàn rẹ̀ kò ṣiṣẹ́ mọ́. Bákan náà ni olóògbé ọ̀hún tún ranjú sílẹ̀ láìmíra, gbogbo ara rẹ̀ sì kú tàìtàì. Nígbà tí a gbìyànjú láti ṣàyẹ̀wò rẹ̀ bóyá ó sì lè padà sọjí sáyé, a ṣàkíyèsí pé àwọn ẹ̀yà ara rẹ̀ kan ti gan, tí a sì sọ fún àwọn èèyàn tó gbé e wá sọ́dọ̀ wa pé ó ti kú, àti pé BID, ìyẹn brought in dead, tó túmọ̀ sí pé ó ti kú kí wọ́n tó gbé dé ọ̀dọ̀ wa ló wà lákọọ́lẹ̀ rẹ̀. Nígbà tá a béèrè nípa ohun tó ṣẹlẹ̀ sí i tí wọ́n fi gbé e wá lóní pàjáwìrì, wọ́n ní nọ́ọ̀sì kan ti ń tọ́jú rẹ̀ nílé tẹ́lẹ̀ tó sì ti gún un lábẹ́rẹ́ tẹ́lẹ̀ nínú ilé kí wọ́n tó gbé e wá sílé ìwòsàn wa. Ẹsẹ̀kẹsẹ̀ náà la sì ti gba àwọn tó gbé e wá nímọ̀ràn pé kí wọ́n tètè máa gbé e lọ sílé ìwòsàn ìjọba níbi tí wọn yóò ti ní àǹfààní láti tẹ́ ẹ sílé ìgbókùú-pamọ́sí. Ilé ìwòsàn náà tẹ̀síwájú pé olóògbé náà kì í ṣe oníbàárà wa, kò sì tí ì fìgbà kankan gba ìtọ́jú lọ́dọ̀ wa rí ṣáájú ikú rẹ̀. Bẹ́ẹ̀ náà tún ni pé nọ́ọ̀sì tó ṣe ìtọ́jú rẹ̀ nílé kì í ṣe òṣìṣẹ́ Ọsibitu wa. Gbogbo fọ́nrán fídíò tó gbòde kan lójú òpó ayélujára tó ń ṣàfihàn olóògbé níbi tó ti ń gba ìtọ́jú nínú ilé ìwòsàn kan kì í ṣọ̀dọ̀ tiwa o. Àwọn aláṣẹ ilé ìwòsàn Paris Medcare kádì ọ̀rọ̀ pé ó pọn dandan káwọn sọ̀rọ̀ síta káwọn lè wẹ̀ mọ́ yán kàìnkàìn lórí gbogbo òfegè ìròyìn tó ń lọ káàkiri. Wọ́n sì tún rọ gbogbo aráàlú láti dẹ́kun àyọnusọ lórí ohun tí kò bá dá wọn lójú. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún bá gbogbo ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ kẹ́dùn ìpapòdà èèyàn wọn. Wọ́n sì fi àtìlẹ́yìn wọn hàn lórí ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́ nípa ìwádìí ìjìnlẹ̀ ohun tó fa ikú òjijì náà. Ikú Mohbad yìí ló ti ń fa wuyewuye lórí ayélujára tí gbogbo ọmọ Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun ń pè fún ìwádìí àti ìdájọ́ òdodo lórí ohun tó ṣokùnfà ikú àìtọ́jọ́ tí wọ́n gbà pé ó já ìràwọ̀ olóògbé náà. Ẹ ó rántí pé nínú ọ̀kan lára àwọn fọ́nrán fídíò tó gbòde lẹ́yìn ikú Mohbad, wọ́n ṣàfihàn rẹ̀ níbi tí olóògbé náà ti ń kérora lórí bẹ́ẹ̀dì Ọsibitu kan pé kí wọ́n má jẹ́ kóun kú, tó tún ní wọ́n fún òun lómi kan mu. Bẹ́ẹ̀ náà tún làwọn kan ń gbé ipò yí ẹnu pé abẹ́rẹ́ tí òṣìṣẹ́ ilé ìwòsàn náà gún ló gbẹ̀mí rẹ̀. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.